Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Ya Allah, please open the door. Nítorí Kemi Afolabi o, ẹ dákun bá mi ṣàmì àdúrà yìí o, gbogbo èèyàn olólùfẹ́ rẹ̀. Ọlọ́run kò gbà kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú, àìsàn tí ó gbógun kó máa lọ. Ènìyàn ló sọ pé ó máa kú, ṣùgbọ́n Ọlọ́run sọ pé rárá o. Dókítà ayé ló sọ, dókítà òun ẹ dìde. Ẹ bá wa fọ́pọ̀ sí ikú, ẹ bá wa tàrùn mọ́lẹ̀ o. Ẹ farahàn gẹ́gẹ́ bí Ọlọ́run. Kemi Afolabi yẹn ò gbọ́dọ̀ kú. Tọ́lọ́ba ìsìnkáyà yẹn lọ́jọ́ sí nínú ìwé àwọn ọba kejì. Ẹsẹ̀ ogun náà ló fi yé mi. Ọba máa ṣàìsàn lójú ikú, ṣùgbọ́n ó padà rí àánú gbà o. Lọ́wọ́ Ọlọ́run ọba máa ní. Gbogbo ènìyàn ẹ gbọ́, ẹ dákun ẹ ṣàmì àdúrà yìí. A máa ní fojú sunkún. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.